ilé ayé ilé asán MC ló sá kúrò nu pátì láàrin àwọn èrò ó dà ipò lórin yẹn ò recognize ibo ló ń lọ ibo ló ń lọ ibo ló ń lọ ibo ló ń lọ ó lọ jókòó sí kọ́nà ni o ayé o. ó ti lo ẹ̀sìn báyìí rẹ̀ ní àsán. ọ̀rọ̀ táwọn sọ lábẹ́ ó ṣe báyìí nígbà tí èmi rẹ̀ ó bọ́ bàtà bá Alex ó máa ń ká ní ẹni tí ò ṣe fóun ó ní ìjọba ẹtí ọdún mẹ́rin gbogbo tó bá rí kọ́lọ̀ ń gbà wọn ò nílò ìṣòro. ó sọ dáadáa àmì lórúkọ Jésù. mo kíwá mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kowé kò ó ní mò ń jẹ́ tó bá ń bá ẹ sọ ó jẹ́ gbọ́ mo lè gòkè mo lè sọ èmi ni kíkan ó ní ilé ayé yìí ò lọ bí ọ̀pá àbọ̀n MC mi ò wá síbí láti wá mọ̀kẹ́ àbí láti fi ẹ́ ṣe yẹ̀yẹ́ or anything mo kàn fẹ́ kí àwọn èèyàn kí wọ́n kẹ́kọ̀ọ́ látara ẹni àbí kò ń ṣe MC tí ìwà àtẹ̀mí jọmọ̀ òun lára ẹ̀rọ MC wá di ẹni tí ó ń sá kúrò lójú agbo olórin ó wá lọ ń wá kọ́nà lọ dá jókòó sí àwọn èèyàn wá ìwọ̀nba àwọn èèyàn kan má ṣe àṣà wípé wọ́n fojú pa ẹrẹ́ pé àtọ́làtọ́ wọ́n wá wà bẹ́ẹ̀ ló wá di wípé wọ́n wá fi gún ẹ lára MC abómo òmèdè ni bàbá ṣé onílé gbalé ni yín àbí kí lorúkọ yín yẹn ẹ mọ bàbá yẹn wọ́n tán máa ń ṣe show báyìí wọ́n wà pẹ̀lú bàbá Ògògó àti onífádé àbúrò bàbá Ògògó yẹn wọ́n jọ wà papọ̀ 3 of them ni wọ́n tight kan ẹ̀rí wọ́n ṣe wà ń kọ̀ǹsóòlù yín Yorùbá ilé ayé yìí ò lọ bí ọ̀pá àbọ̀n ìwọ tó bá rí fídíò yìí mo fẹ́ kó pé mi ìfẹ́ mọ ipòkípò tó bá wù kó wà lọ́wọ́ tó ń dún tó rò wípé yes ìwọ ni kò tún sẹ́lòmíì mọ́ ò jẹ́ wá kẹ́kọ̀ọ́ ṣé o ti gbàgbé ni wípé MC tí MC bá lọ sí pátí oní as a matter of fact MC àti bàbá Wàsíù Àyìndé ó dẹ̀ pé ìjà ti wà láàrin wọn oníkálùkù ti fọ́dà gbé oníkálùkù ń jà fúnra ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni torí wípé ọbẹ̀ tó bá ìdí MC látọ̀dọ̀ aṣíwájú ìyẹn bàbá Olódòdẹ bàbá Tinubu all the same ọwọ́ ọbẹ̀ náà ló bá ìdí K1 The Ultimate as a matter of fact wọ́n discipline K1 The Ultimate báyìí àwọn kọ́kọ́ sí bàbá Tinubu wọ́n discipline ẹ̀ burúkú lọ́wọ́ ẹni bá mọ̀ ló mọ̀ at the same time MC kí ló dé ilé ayé àbí kò ń ṣe MC ni the same K1 yìí ó wà lára àwọn tó ti MC pa MC gbogbo ìgbà tí somebody like me tá ń pariwo kó gbọ́ràn kì í ṣe wípé náà kò ní í ṣe pé bóyá ò ní kúrò lórí ipò yẹn bó bí yóò bá ṣe lo ọdún 8 ẹ̀ àti wípé bóyá ìbá má worst tó situation tó worst yìí ṣùgbọ́n K1 wà lára àwọn tó ti ẹ̀ pa torí ní gbogbo ìgbà náà ní K1 pátí onípátí tí wọ́n fìwé pé tó invite ẹ̀ pé kó wá kọrin a fi celebrant lẹ̀ MC go tí débi pátí yẹn á ti máa kọrin kí MC àgàgà kí MC wá wọlé pẹ̀lú àwọn entourage ẹ̀ ló ti máa kọ orin fún bàbá àbèjì ìrọ̀rùn mi mọ bó ṣe máa ń kọ orin ìlú yín yẹn owó kìnnì kan bàbá àbèjì ìrọ̀rùn ló bá dé bẹ́ẹ̀ fẹ́ kìnnì kan ẹ̀yìn gẹ́gẹ́ ẹ̀yìn lẹ́mọ̀ K1 ò rántí ìyẹn mọ́ nísìn Koko Zaria àti Sego ni Koko Zaria àti gbogbo pátí nísìn wọ́n ti yọ MC ní setting àbí wo ò rí MC ni MC wá lọ jókòó sí kọ́nà jọ MC àwọn torí nígbà tó ń dún tó wà nínú ìgò tó ń jẹ́ jíìn ìgbà tó bá dùn fún ni láyé ń bá ní í ṣe àwọn aṣíwájú bẹ́gàsì tí wọ́n fi ẹ́ ṣe matron ìjà tún rí kankan nínú wọn àtòkú àtàlàyé wọn tó tún wúkọ́ nípa MC ṣé o rántí bó ṣe gbé e sórí dádì ni o rántí ìgbà tó wá tẹ ọmọ ẹdìyẹ pa nínú ọ́fíìsì ẹ̀ tó fẹ́ fi ẹ́ ṣe patron ọmọ àlè ni wọ́n o rántí bó ṣe kó wọn lọ sábùjá wọ́n ti dà ẹnu oil finger ni wọ́n kò dẹ̀ ń ṣàwọn nìkan wọ́n fi jọ àwọn sẹ́ẹ̀tì àwọn ètò ẹ̀dúró ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ bí àwọn ọmọ Yorùwood ṣé báyé yín ṣe rí lélẹ̀ mo dìde fẹ́yìn ọmọ Yorùwood mo gbèdì fún yín o
màámi ṣàjẹ́ sísítà mi yìí tó ọmọ bàbá mi Success Kẹ́mi Akórèdé àǹkó yọ̀dádí àárín kankan àgbọ̀n kankan mọ́ nípa dádì MC mọ́ wàhálà ti wà lẹ́jẹ́ pé MC òun ló ní dúró ẹ̀yin ọmọ Yorùwood kò sí nǹkan tá ẹ máa ṣe láyé ẹ fẹ́ sílé ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ premier ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fọ́mọ ẹ fẹ́ ṣe titi yín ìyá yín kú bàbá yín kú kíní kan ṣe kíní kan tí MC ò bá tí ì débẹ̀ kò tí ì complete so miss MC wọn padà miss ẹ gbogbo party tí gbogbo wọn máa ń ṣe ń gbà yẹn tán máa ń kún ẹ bí eṣinṣin tí gbogbo wọn fi tán àwọn ganan tó máa wá gba déètì lọ́jọ́ déètì tán fẹ́ fi ṣe nǹkan tó fẹ́ ṣe pàtí tó fẹ́ ṣe ọ̀dọ̀ ẹ náà ti máa wá gba déètì ìwọ ló máa fún wọn ní déètì ìwọ ló máa connect wọn mọ́ lórin gbogbo pàtí yẹn nígbà yẹn tó ń jẹ́ kó yé wa ni wípé tó ò bá tí ì sí ọwọ́ MC bẹ́ẹ̀ pàtí yẹn ò lè jọ àwọn go ò lè jẹ́ èèyàn ṣùgbọ́n lè ní MC ohun tó fi ń tọ̀ ẹ́ ńgbà yẹn nìyẹn tí wọn náà ṣe believe wípé without you there can never be them ṣùgbọ́n lè ní ṣé wọn ò máa ṣe the same party wọ́n máa ń ṣe ìyàwó wọ́n máa ń ṣílé lẹ́nu ìgbà tí ìtì ẹ bá ẹ yìí MC mi ì lè káyẹ movie premiere tó ti ṣe wọn ti ẹ̀ mọ̀ bóyá òun exist ẹ jọ ṣé gbogbo wọn ò ṣe birthday ọmọ ṣé wọn ṣe wọn congratulate wọn ṣe oríṣiríṣi bọ́n ṣe ń ṣe party ńgbà yẹn náà wọ́n ń ṣe nísìnyí dáadáa tó já sí wípé wọn ò rí ti ẹ̀rọ wọn mọ̀ bóyá òun exist ọ̀sán ni ẹ wọ́n ti fún tinú ẹ wọ́n fún ẹ pa wọ́n wá jù ẹ nù wọ́n jẹ tinú ẹyin ẹ wọ́n sọ ẹ́ di ẹyin MC wọ́n jẹ tinú ẹyin ẹ wọ́n ju èpo ẹ̀ dànù wọ́n rí ẹ mọ́ wọn gbọ́ ẹ mọ́ wọn mọ̀ bóyá o wà láyé àbótí ẹ̀ tẹ́lẹ̀ lọ. ó wá kù ìwọ nìkan àtàwọn ìyàwó ẹ àtiwọ ó léèyàn kankan kù ẹ kù yàn kankan ìwọ àtàwọn ìyàwó ẹ àtàwọn ọmọ ẹ ló kù ẹ kù àtàwọn ọmọ ẹ táwọn náà ṣe gíragíra tó ń ṣe girigiri tó ń gbá gbogbo orí social media tó ń bẹ̀rẹ̀ sí ní constitute nuisance mo ṣe fídíò pé kó kọ́ṣọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀yin wá dà lónìí dádì yín ò dùn mọ́ ẹ̀yin náà tẹ́ lọ nìyẹn o àbí kò ń ṣe the same olúùlù tí gbogbo wọn máa ń pè olúùlù wàá máa gbọ́ tí MC bá MC asakuro nù pàtí MC máa ń gba pàtí bó ní pàtí lọ́wọ́ ni MC tí mo bá parọ́ wá bá mi kọ́mẹ̀ntì sí bí kò sọ pé rọ́ ni mo pa mi ò máìdí o tún lè ràn tá ló ìwọ tó wájàre kó wá halẹ̀ mọ́ mi gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ẹ má lẹ́ẹ̀ni irọ́ náà lẹ́dẹ̀ pa àbòsí ni bí mo ṣe wá sọ síta sí ẹ̀yin ọmọ Yorùwood lè bẹ̀rẹ̀ sí ní gbé píṣọ̀ ẹ̀kẹ́ máa celebrate ẹ̀kẹ́ máa choríṣiríṣi ṣùgbọ́n àwa ti mọ̀ wípé oil finger nìyẹn ọwọ́ epo lẹ wálé ayé bá wá báyàn là nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà máa ń kó yín wọ́n á fún yín wọ́n á bùkún wọ́n bá ti fẹ́ ṣe patí nǹkan tó dẹ̀ fi yín ṣe ń sìn nìyẹn wọ́n bá ti fẹ́ kí patí yẹn tán ti kó àwọn kọ́kọ́sì wọn pé kán má wọ́rí wọ́n máa ṣọmọ lọ bó o gbọ́mọ wá wàá gbọ́mọ lọ wọ́n á wáyàn kan láàrin yín wọ́n á kó owó fún wọ́n á lọ́ọ̀jì yín sóòtẹ́ àbí wọ́n á fi yín há ilé káàkiri wọ́n á káṣọ ọ̀fẹ́ fún yín ẹ̀ lọ́rùn ẹ̀ wá sí patí wọ́n á fún yín tébù wọ́n á ṣe gbogbo ẹ̀ máa jó ẹ̀yà píṣọ ẹ̀ ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe patí yẹn kì í ṣe pé ó bí mi nínú bọ àwọn ìwà ìdẹ̀tí tẹ́ máa ń wù tí àwa ò like tẹ́ rò wípé àwa ò mọ̀ àwọn ìyá ìgbà yẹn tí wọ́n jìṣẹ́ jìyà Yorùwood at everything wọn ò ṣe ní tìkankan bíi tiyín ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ ayé wọn di rádaràda báyìí lẹ́nìí tá a bá wá sọ inú á máa bí yín ó ń pẹ́ kínú tó bí yín àwọn tó jìṣẹ́ jìyà tán lè foundation yẹn wọn gbogbo bí iṣẹ́ yẹn ṣe máa dùn tó máa mú result jáde fún society òun ni wọ́n ṣe movie fún nígbà náà ṣùgbọ́n lónìí èní lẹ fẹ́ join movie industry èní lẹ fẹ́ release èní lẹ fẹ́ ra mọ́tò ẹ fẹ́ ṣí mansion èèyàn tó ti wà ń fẹ́ over 20-30 years ẹ fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe lénìí look at you ẹ wo bí táyé ara yín jẹ́dé ìwọ tó ò bá tún ti ìgbọ́n tó ń dún lọ́wọ́lọ́wọ́ tó lọ rò wípé àwọn ọmọ Yorùwood is the best thing ó fẹ́ popular bí wọ́n á mú ẹ popular MC ṣe bó fẹ́ wà káàkiri gbogbo àgbáyé kọ́ máa pariwo ẹ left right center wọ́n fún ẹ ń gbà yẹn nígbà tó ń dún nìyẹn nígbà tó mọ̀ wípé power wà lọ́wọ́ ẹ nǹkan méjì náà torí ẹ̀ ń sá tẹ̀lé ẹ ń gbà yẹn agbára
agbára yẹn ló wà lára o connection pé o ní connection o ló fi jẹ́ wípé ta ló ń sọ fún mi ní orí show mi live lọ́jọ́ tó pè tó ń bú mi bẹ́ẹ̀ tájọ́ ń sọ̀rọ̀ síra wa tó ń sọ fún mi pé as far tí MC bá wà ní Nigeria of today wọn tí bí police tó máa arrest anybody MC ìwọ́dà lẹ́ni àbí kò ṣe the same MC tí wọ́n ní nǹkan ṣẹlẹ̀ láàrin ìwọ àti Koko wọ́n ní Koko Zaria àti ẹ bá ẹ tí ẹ bá ẹ tí ẹ dúró gbogbo yẹn wá ìkan ògbégan bí òwú jàgo àwọn tó ń support MC àtẹ̀yìn tẹ̀ ń support Koko Zaria irúkirú ọbẹ̀ wọ gbogbo yín papọ̀ kò sí gùdù nù yín àwọ̀ ò sí lára anybody speaker tó sọ̀rọ̀ lórí social media tó ń wá yín máyà tó ń fi yín proud no mi ìsìnbá ti yín jẹ́ o tẹ́ ẹ̀ ṣe ìwà ìdẹ̀tí tẹ́ ẹ̀ ń wù tẹ́ ẹ̀ ń bà wá àwa ọmọ Yorùbá tó kù lójú jẹ́ òun la ní kẹ́ gbélé ẹ̀yin ní kọ́kọ́ lẹ máa kọ́kọ́ ṣọmọ gbòòrò àbí lẹ máa kọ́kọ́ ṣọmọ ta MC olófọwọ́ lágbẹ́ni lójú tí ẹ bá ẹ mò ń bọ̀ lọ́dọ̀ ẹ àbí kò ṣe MC tó bá ń lọ nígbà yẹn tó jẹ́ wípé entourage wà níwájú àwọn kan wà lẹ́yìn ní ọwọ́ ọ̀tún ní ọwọ́ òsì wàá máa gbọ́ àǹgẹ́rẹ́ ẹlẹ́sẹ̀ kan tí a tí ò lè ṣubú ẹ ti ẹ̀ dúró ibo ni ọlá ìyá igwe wà àwárí ṣé gbogbo wọn náà ti wá bá ẹja ní Yorùbá burú gan ènìyàn ṣòro nígbà tó bá ti ṣetán pẹ̀lú ẹ̀ tó fẹ́ lọ tán tún ti rí bòmíì ìgbà yẹn náà máa wá àṣìṣe ẹ ìgbà yẹn náà máa mọ̀ pé ọjọ́ kan bó ṣe bá wọn sọ̀rọ̀ kò yẹ kó máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ what can fa ìgbà yẹn náà máa mọ̀ pé ó ṣẹ̀ wọ́n ní ọjọ́ kan báyìí lóṣù kan báyìí nígbà kan báyìí kí ló dé tó ṣe ṣẹ̀ṣẹ̀ yẹn nítorí ó ti rí bòmíì ni wọ́n rí pé ó ti tán fún ẹ gẹ́gẹ́ bí agbára yẹn wọ́n believe pé anything anybody bá halẹ̀ tó bá halẹ̀ mọ́ wọn àbí tí kọ́kọ́ bá ṣe wọ́n mọ̀ wípé agbára yẹn wà lọ́wọ́ ẹ power wà connection wà á support wọn ara nǹkan àkọ́kọ́ tán fi ń tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì lówó ìwọ náà wá ń ya pépà owó yẹn gbà tó jẹ́ pé ò ṣiṣẹ́ fún ẹbí kò kàn mú tẹlifóònù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní wàá kàn mú tẹlifóònù ni wàá kàn demand ẹ kówó wá ń bí wọ́n bá dẹ̀ ṣe ń kówó yẹn wá bá ẹ nínú ọ́fíìsì àwọn tó súnmọ́ ẹ tán fún mi ní information wọ́n jẹ́ kó yé mi pé ibẹ̀ náà ló ti máa pa àwọn obìnrin tó máa pín fún gbogbo wọn. Where are they today? Mo pariwo fún ẹ títí gbogbo àwọn tó súnmọ́ ẹ tọ́jú wọn. Ó fẹ́ popular, ó fẹ́ kó máa jẹ orúkọ ẹ lẹ́nu as a president of Nigeria or what? Tó bá dé BMC tó bá débẹ̀ awo ìyá Ṣúkúdì inú ẹ náà dùn ó believe ipò ti happen òun happen nìyẹn ó ti tán báyìí gbogbo tó ń tọ́ lọ́dún eégún gbogbo ẹ ti di ó ti wó ṣùkùṣùkùṣùkù báyìí ó ti dá wáíwáí kéwọn tó ń tàn ẹ́ nígbà náà á wà nù pàtí onípàtí àfọwọ́ ẹ̀ sókè ọmọ bàbá olódòdó ní kámọ MC máa bọ̀ nílùú Àbújá o kó wá bá wa ṣèjọba ọmọ bàbá ẹ̀ ní MC Àbújá ló ń lọ o president incoming president wa nìyẹn o ọmọ bàbá ẹ̀ olódòdó ní kó máa bọ̀ l'Àbújá kó wá dúró sẹ́gbẹ́ òun kí wọ́n jọ máa ṣèjọba o kí wọ́n ṣe máa ṣèjọba irọ́ ní kéwọ̀n tó ti mọ̀ wípé òun ti fọrùn rọ̀ ní kéwọ̀n tó mọ̀ wípé kò síbi kankan tó ń lọ. Ok president Àbújá báyìí ó ti forí ṣọpọ́n ó ti fọrùn kọ́gi Bàrúwá gan tó wà ńbẹ̀ òun kò rójútu ayé ẹ̀. Ok ṣé a máa yín ní Lagos State báyìí ìyẹn ó hangi sẹ́gò báyìí ìyẹn kọ́gi pẹ̀lẹ́ sẹ́gò pẹ̀lẹ́ ó jẹ́ kó ń fẹ̀dọ̀ lórí òró ó jẹ́ kó drink water drop cup ó hangi ẹ̀ pa síbẹ̀ ó jẹ́ kó ṣe swearing fún president ó ṣe swearing state chairman wọn ṣe swearing gbogbo yín wá ṣe rádaràdà rédèrèdè ẹ wá ṣòṣì bí iṣẹ́ ń ṣe yamayama ẹ̀ ń dojú ti ra yín ẹlẹ́yìn dojú ti àwọn ọmọ Yorùbá ara yín lẹ́ ń dojú ti ẹ wá gbọ́ nǹkan tí Koko ṣe. kí ti gbé gbogbo ọmọ Nàìjíríà pàápàá àdèmà gbére fún wa àtijọ́ àti mọ̀lẹ́ nira ẹ yé o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o gbogbo ọmọ Àwórì lílé lóko ẹ yé ẹ gbà mí fídíò yẹn jọ mo fọlọ́run bá bẹ gbogbo yín pàápàá ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà fídíò yìí mo fẹ́ kí ọkùnrin àti obìnrin mo fẹ́ kọ́ rí fídíò nítorí tó ṣẹlẹ̀ sí mi nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní on the 25th of June ní Tuesday tó kọjá yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí orí mi rèé mi ò ní experience ìwé ẹ̀rí láyé mi mo wà lórí stage gẹ́gẹ́ bí master of ceremony mo ń ṣe program lọ lọ́wọ́ ni mo dédé rí ọ̀gbẹ́ni kan tó wá bá mi lórí stage tó ní wọ́n ń pè mí mo ní ta ló ń pè mí
wọ́n ní Koko Zaria. Koko Zaria. Mo bá gbé máìkì sílẹ̀ fún kan náà àwọn tájọ́ ń ṣe MC. Mo bá gba ọ̀dọ̀ Koko Zaria lọ. Bí mo ṣe déwájú Koko Zaria, mo débẹ̀ káàkiri. Ìgbà tí Koko Zaria máa sọ̀rọ̀, Koko Zaria sọ kéfu. Ṣé mi ò ráwọn bí yìí ni? Ó dá ẹ má bínú. Tí bá dé orí stage nsìn, máa ṣe correction. Mo wá ń gbọ́ ẹnìkan tó ń sọ pé ṣé Láwórì mi? Wọ́n ní Láwórì mi. Ìgbàgbọ́ tèmi ni pé ẹni yẹn ò mọ̀ mí, ó ṣẹ̀ṣẹ̀ rí mi for the first time. Bí ṣe ń bá Koko Zaria sọ̀rọ̀ tí máa tọ́nù báyìí, bàbá ẹ̀ náà mú gò màtẹ́ tó wọ́n wájú àwọn Koko Zaria ni. Ìgò màtẹ́ ó bò mọ́ mi lórí mi. Gbáà! I was wet with my blood and I lost consciousness. In fact, ibikíbi tí gbogbo ẹ máa lọ tẹ́ máa fọwọ́ ara yín gbé mọ́tò yín débẹ̀ tó wáyé pọ̀ máa gbé yín délé ni Ọlọ́run jẹ́ kẹ́ lọ́bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Mi ò mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Koko Zaria ló rán ni wá pè mí o. Inú àgbàrá ẹ̀jẹ̀ ni mo bá dé hospital. Mi ì mọ̀ bí ṣe dé hospital rárá. Ìgbà tí mo dé hospital, nǹkan tí mo máa rí ni pé wọ́n rán orí mi. Brain mi wá bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ díẹ̀díẹ̀. Mi ì lè sọ̀rọ̀, mo kàn ń wò sùn báyìí ni. Láti ìgbà yẹn mi ì lè sùn. Orí mi máa wú. A máa fà mí, mi kì í lè sùn mọ́jú. Ibi MC ni mo ti ń rí jẹ, tí mo ti ń rí mu, tí mo fi ń feed àwọn family mi. Nígbà kan wá bẹ̀rẹ̀ sí ní ṣerú ilé mi nílé jáde mú ẹ̀rù á máa bà mí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Gbogbo Àwórì lápapọ̀ ẹ má sùn. Ẹ yí ẹ gbà mí o. Ẹ má jẹ́ kó gbẹ̀mí mi lílù mi o. Mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o. Ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o. Mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o. Ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o. Ẹ gbà mí o. Ẹ wá tarí mi o. Èyí tó ṣẹlẹ̀ mi ò tó èyí tí kú dé o. Mo ná mọ́. Mo níyàwó tó ẹgbẹ́ mi lọ́lọ́run ní kí n ṣe máa rí bùkátà wọn gbọ́. Ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yé. Ẹ gbà mí. Ṣé ti ráyé wọn? Ṣé rí bọ́n ṣe máa ṣe bí ẹni tí orí wọn ò yí tó ẹ má jẹ́ sọ̀kan tó wà lẹ́nu mi. Ẹ má ṣe bí ẹni wípé ẹ̀yin nìkan lẹ láyé ẹni tètè bá ṣe àṣegbé. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ìgbà ló nígbà ló Koko Zaria. Wọ́n ló lè pààyàn tó bá wọ́n ló mọ̀yàn delete ṣó lè jẹ wọ́n. Ìgbà yẹn ni máa tó mọ̀ pé ó sán lórí gan ni. Àwọn tó fi ṣe àwọn ìyáláyé ẹ lórí social media náà polongo ẹ bẹ́ẹ̀. Ó dẹ̀ rò wípé nǹkan rẹ̀ kan ni wọ́n sọ fún ẹ. Ó dẹ̀ rò wípé kò dẹ̀ ní lẹ́yìn fún ẹ. Ó ti gbàgbé kókó wípé ẹni bá fi dà pa ni bó bá pẹ́ bóyá bó bá gbọ́n bí ifá kó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ìjọ́ kan ìdáná máa fi pàwọn náà. Ó lọ́rọ̀ ilé ayé kò sí oògùn kò rújú. Sórí àwọn tó lọ ń sábà tó ń fi wọ́n ṣe tẹjọ́ ń tanra yín lórí social media tí gbogbo yín máa ń sá lọ́bẹ̀ tẹ máa ń believe wípé tẹ bá ti débẹ̀ kò sí any speaker tó lè ṣe kinní. Àwọn kan wà tó jẹ́ pé àwọn go ní fẹ́ ṣìnà wá sí side ọ̀dọ̀ wa láíláí torí àtẹ̀yìn àtàwọn máa ṣe ṣó ìyà fẹ́yìn méjèèjì. Máa ṣe oṣó ìyà fún ẹ̀yin méjèèjì. Àwọn tẹ́yìn forí tì tẹ́ sáré tẹ̀lé tẹ́ ń rò wípé kinní kan lè gbà yín níbo lórí social media ta ló ra data fẹ́ anybody ta ló invite anybody wá bí. Koko Zaria tí ẹ bá ẹ ẹlẹ́dàá Láwórì àfìyà jẹ láìpẹ́ láì jìnà wá ṣìṣe. Ìkànnì ẹni ègbésì ni ẹ. Ẹni ẹlẹ́ni ó sùn fún ilé ayé ẹ̀ lẹ́yìn ìgbà tán blacklist ẹ̀ nínú industry tẹ́ẹ̀kì tí ẹ̀ kì í pè síṣẹ́ mọ́ ó wọ́n sùn fún iṣẹ́ MC. Ó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ nínú pátí onípátí. Kókó ó wá ní pé kán lọ pé wá wípé ṣé kò rí ẹ̀yin níbi tẹ́ jókòó sí òkè kó fi onípátí sílẹ̀ irú ayé òfò àtàdánù tí MC ń jẹ. Day one ni mo ti ń sọ fún MC wípé ọ̀tá ẹ̀ ló kó rọra. Ṣé ìgbà kan wà tí kékeré like MC ni? Kó ṣí wèrè dànù gbogbo yín. So gbogbo bẹ́ ṣe máa ṣe làùlàù ní pátí tẹ́ máa dé pátí onípátí MC. So o lè yọ̀dí bọ̀bọ̀ síta mọ́. O lè jójó wèrè tó máa ń jó kiri yẹn. Tí wàá máa mú agbẹ́dẹ́ báyìí wàá máa mú báyìí. Wàá wá mú ìdí wàá yọ sẹ́yìn báyìí ló máa jójó fò. Wàá ọ̀pẹ́rẹ́sì wọn pa ní pátí. Débi àìmọye ìyàwó lé oníyàwó lé olóríṣiríṣi. Tí wọ́n torí pátí tó organize fún wọn tó kẹ̀yìn sọ́kọ wọn àìmọye ìyàwó lé oníyàwó lé torí wọ́n sọ wípé MC wọ́n ní o sọ wípé o like nǹkan tó direct pleasure ńbẹ̀ ni pé kó jẹ́ ìyàwó èèyàn tó súnmọ́ ẹ kó máa bá wọn láṣepọ̀ wípé o like ẹ o máa ń love ẹ o máa ń enjoy ẹ gan.
ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé tó bá ti ṣe kinní yẹn fún, wọn a máa rúdù sọ́kọ wọn, wọ́n ní wọn a máa rúdù sọ́kọ wọn. Tí ọkọ wọn bá wá fìyà pé ó ṣe nǹkan báyìí, bí ọkọ wọn wá bínú àbí nǹkan kàbó fẹ́ lé wọn jáde pé òkè kúkú máa lọ bẹ̀, wọn á wá tó wá sábẹ́ MC wá tó wá pè wá lórí láyà, wọ́n ní wàá pe ẹni yẹn pé tó bá bíire kó ti ìyàwó ẹ̀ síta, àbí tó bá bíire kó tún ní ìyàwó yẹn lára nulẹ̀, wàá sọ ọkọ di ìyàwó, wàá sọ ìyàwó wàá sọ dọkọ mọ́ lọ́wọ́. Àwọn tó súnmọ́ wọn ní lifestyle ẹ tó máa ń fún mi ní gist ẹ ní information ẹ kò wà inviting. Èèyàn gbọ́dọ̀ gbé irú ìgbésí ayé tó ń gbé yẹn kó má ní irú nǹkan tó kí irú nǹkan tó ṣe ẹ kó má ṣe ẹ. Ó ti rò wípé bó ṣe máa lọ kọrin kése ó la ṣe sọ fún bàbá yín Olódòdẹ tó kó gbogbo yín jọ tẹ́ ń sínwé tẹ̀lé lẹ́yìn. Wọ́n ń ṣe Nàìjíríà, à ń bá wọn sọ́wọ́n ọ̀gbọ́, wọ́n ṣorí lègbélégbé. Wọ́n plánù Nàìjíríà, wọ́n ní gbogbo nǹkan tó ti bàjẹ́ Nàìjíríà làwọn fẹ́ túnṣe. Ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá yín Olódòdẹ, ṣán ní family kìíní wọn ní Nàìjíríà tí wọ́n sọ di ilẹ̀ Yorùbá tán ti pọ́kẹ̀tì sápò. Náà ṣe rò wípé 800 years àwọn sì máa wà bẹ́ẹ̀, àbí 80 years, àbí títí wọ́n níbẹ̀ náà máa kú sí tán máa darúgbó tó bá ti kúrò bẹ́ẹ̀ tán wọ́n á tún fi ṣèyí sí. Torí mi ìmẹ̀ tí ò yẹ gbogbo yín náà ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹ ti ró lórí sí, ẹ ti rí àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn. Irúkirú ọbẹ̀ wọ gbogbo rádaràda, ẹ má yé ẹ bàjẹ́, ẹ bọ̀run yín, ẹ bùsè jẹ́. Lórí ìpẹ̀rọ ìpẹ́ fẹ́ halẹ̀, ẹ ṣàfẹ́ kán mọ̀ yín kán máa bẹ̀rù yín. Ẹ sì bẹ̀rù ọjọ́ kan ìjọ̀kan tá ẹ máa gbẹ́ pàtẹsẹ̀ tí kò ní ṣe gbé, ọjọ́ àgbéǹde àlìkíámà tó jẹ́ wípé tán bá fi eérú fún eérú, ìyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀, ìwọ nìkan àti gbogbo iṣẹ́ tó gbélé ayé ṣe ẹjọ́ máa wọra yín nínú sàárè. Alágbára ànádà kálágbára ayé ṣe jẹ́jẹ́. Kókó ó ní nítorí Láwórí ò tètè recognize yín kó máa kí yín ní mẹ́sàn-án mẹ́wàá kó fi iṣẹ́ tó ń ṣe, kó fi celebrant tó fowó pé wá ṣiṣẹ́ fún kó fi sílẹ̀. Ó ní kán lọ pé wọ́n tún jẹ́ ẹ ní ìhòòhò. Tó bá ní kán lọ pé Láwórí wá tí Láwórí ò wá bá ẹ bẹ̀. Tí ẹ ṣe nǹkan tá ẹ ṣe fún yín, ọ̀pọ̀lọpọ̀ á ní ó disrespect ni, wọ́n kọ́ lọ́gbọ́n ni. Ó ní kán lọ pé ó tún pọ́n ẹ lé ó wá bá ẹ. Must everybody be under your feet? Kí ló máa ṣèyàn ọmọ union mi ìsirí yín bá wí? Ìgbà tẹ́ ti yẹ̀yẹ́ ara yín lọ́dọ̀ àwọn ọmọ union tẹ́ ti dìgbà ìkólẹ̀ níyì bí orí èèrà báyìí. Ẹ ráyé yín àtọkùnrin àtobìnrin yín nígbà tó jẹ́ pé gbogbo bùkátà ayé yín ọ̀dọ̀ wọn lẹ́ ń gbé lọ. Wọ́n ti rí yín fi ẹ̀já mọ́ nǹkan kan rádaràda nìyẹn. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ṣayé ara yín? Iyì yín ẹ ti fẹsẹ̀ gbádànù, ẹ ti pò mẹ́rọ̀fọ̀. Ó wá ní kán pé Láwórí dẹ̀ tún da ẹ̀ lóhùn, ó jẹ́ ẹ ní ìhòòhò. Ó wá ń bi wípé ṣé kò rí yín ni kó tiẹ̀ máa acknowledge yín Koko Zaria ta ni ẹ, wọn orúkọ ẹ náà yà sínú 1000 naira ni. Mo bi ẹ́ ni ọmọ Yorùbá mélòó nínú ilẹ̀ Yorùbá, àṣeyọrí wo ló ti ṣe, relief wo ló ti fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá bí kò ṣe pípalẹ̀ ń pa àwọn innocent people tẹ́ máa jalè kiri. Ẹ̀yin rédèrèdè rádaràdà táyé yín òwùyàn, àwọn ìyá tẹ́ lọ sábà lórí social media tó fi yín proud lórúkọ Jésù ní kí wọ́n gbàdúrà ká yí àwọn ọmọ wọn kó rí bíi ti yín. Kí ìgbésí ayé àwọn ọmọ àkàkà wọn tó bí jáde nínú wọn káyé wọn kó dàbí ti ayé titi yín. Ẹ bá lówó kẹ́kọ́ má ṣọ kẹ́kọ́ tẹ́lẹ̀ kẹ́kọ́, ìyẹn ò mí ìpáyé yín dá, ìyẹn ò mí ìpé káwọn èèyàn máa fayé yín tọrọ. It's all rubbish. Ilé ayé asán ni. Àwọn tó kọ́ ìtọ́jú yẹn lọ lánàá dalẹ̀ ni. Nítorí Láwórí ò recognize yín, èèyàn kan lára àwọn boys ẹ wọ́n wá sọ pé ṣé kò ṣe bọ̀bọ̀ Láwórí nìyẹn, the next thing ẹ̀dẹ̀ fọ́gò mọ́ lórí tó bá gbàbẹ̀ tó kú dànù ńkọ́. Ṣé wọ́n ṣépè fún yín, ṣógun jà yẹn ni? Ṣé ìdí ń dì yín ẹ̀fún fún yín ni? Ṣé ìwà òkè ṣé jẹ́ ti ta sí yín lọ́pọlọ ni? Kí lẹ rò pé jámọ́ ganan? Ta ni yín? Nǹkan máa ṣe láyé mi o. Ní ìwọ Koko. Kò sí wàhálà. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. Ṣiṣẹ́ ni tẹ́ bá ti ń ṣe ó máa ń dùn mọ́ yín, nígbà tí repercussion ẹ bá dé ẹ wá máa ṣojú mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́. Bẹ́ẹ̀ni tí ò rí yẹ tí yẹ sọnù. Bí àgùntàn bí ewúrẹ́ tí ọmọ ẹ sọnù tó ń kẹ́mi nǹkan bẹ́ẹ̀. Ṣé èyí tí ìwọ àti àwọn boys ẹ tẹ́ ṣe fún Láwórí ìsìn, are you proud of it? Kò dẹ̀ ní bá mi yẹ àwọn tó ń believe in you
tó ń support ẹ kò ní dáa fún blogger tó wà lórí social media tó ń pè yín léèyàn tó ń kàrámọ̀ yín bẹ́ẹ̀ ni pé ẹ wà nínú ayé ẹ wà lára àwọn ènìyàn abálájọ tí gbogbo no wonder abálájọ tí bàbá olódò dẹ́sá fún gbogbo yín abálájọ tí gbogbo Kọ́kọ́sì àti fámìlì bàbá Tinubu tó ń yẹ gbogbo yín tó ń yẹgi fún gbogbo yín tó ń pa yín tì pé olóòórùn nìyín ẹ má ta ní ìṣí méjì wọn wọ́n tu yín nù àti ké wọn àtẹ̀tí òkè wọn gbogbo yín látòkèdè sàlẹ̀ wọ́n yẹgi fún yín ẹ̀yin láyé yín ayé yín bàjẹ́ là irúkirú gbogbo ẹ wá ayé yín bó ṣe rùn bí ìgbọ̀nsẹ̀. What is the meaning of this? Ẹ mọ̀ ju pé kẹ́ máa fọwọ́ ọlá gbáyàn lójú láyé yín kẹ́ máa ṣe rédèrèdè kẹ́ máa ṣe rádaràda. What is the meaning of this? Ipe èèyàn owó pati wọn recognize ẹ ṣé ó ti ní pé kó pa ni tó fi wà unconscious tó fi dípò faint lórí nǹkan tí ò sí. Àtúbọ̀tán tiẹ̀ náà fẹ́ dé. Okay, MC ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àbí toró ti sá lọ sọ́dọ̀ Sego. Oh. Irúkirú. Ṣé Sego náà wá sàn ju MC ni àbí MC sàn ju Sego? Irúkirú ọbẹ̀ wọ ni gbogbo yín. Sórí MC tí gbogbo yín fi ń ṣe yẹ̀yẹ́ lẹ́ni àgàgà ìwọ Koko Zaria láìpẹ́ tí ẹ máa bá ẹ. Màá máa dúró de àwọn tẹ́ ẹ̀ sábẹ́ wọn tí wọ́n lẹ́nu ọ̀rọ̀. Ṣé àwọn tàná àbí tèní àbáwọn tó ti tán? Àwọn relevant lórí social media. I love it like that. I don't want to be relevant. Irrelevant bá jẹ́ bí wọ́n ṣe rí ìyẹn bí ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe rí nìyẹn. Kémi wá di fugitive kí má lè gbójú jáde kí má lè sùn kí má lè wo. Kọ́ máa fi ayé tèmi kọ́ máa fi tayín lórí social media kí má lè ní private life mi. Ẹ jọ̀ọ́ ẹ ra yọ̀ǹda èmi wà okay báyìí. Wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti wà okay. Ní kíni Koko má worry láìpẹ́ láì jìnnà ṣìyàjẹ́ á bá ẹ. Wá dẹ̀ rí o. Eré ló dẹ̀ máa pé o. Báyé máa ń sọ fún yín tẹ́ kí n gbọ́ nìyẹn nígbà tó bá di hoha tó di kanranjẹ́gbọ́n mọ́ yín lọ́wọ́ ẹ máa ṣe bí wèrè kiri títì sórí nǹkan tó ṣe fún Láwórì yẹn ó ti ṣiṣẹ́ o bóyá wọ́n ṣoògùn ṣiṣẹ́ fún ẹni kò yẹ kó ṣe ó sì ti ṣe nǹkan tí kò yẹ kó ṣe yẹn nǹkan tó máa ṣe àṣẹ lé lórí. Honestly èmi ò mọ kọ́kọ́ ṣùgbọ́n ohun tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi ni mo sọ fún ẹ. Ẹ ti lè máa fọwọ́ ọlá gbá àwọn èèyàn lójú àwọn kan wà wọn kì í nà wọn ẹni ọba ni wọ́n mi ì mọ Láwórì rí. Bẹ́ẹ̀ ni mo yẹ sọ fún MC bọ́bọ́ Ògúngbè yẹn mo sọ fún ẹ tó o bá ní nọ́mbà ẹ̀ kó pé kó foríjì ẹ bóyá o ti ṣe bóyá o ti ṣe kò káyé bó tilẹ̀ jẹ́ wípé ó pọ̀ ẹlẹ́dàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe àtọkùnrin àtobìnrin tí wọ́n fọwọ́ gbẹ́ orí mọ́ ẹ mélòó ló fẹ́ bẹ́ẹ̀ Kókó ìwọ ló kàn sẹ̀ ó yá máa ṣìṣe lọ bẹ́ẹ̀ torí èyí tó ṣe fún máa yẹn àṣìṣe ni wọ́n pè wàá sì jìyà ẹ̀ 1 billion ẹ̀ kò lè yọ ẹ́ bẹ́ẹ̀ la wí tán tí mo ṣe fídíò kan tí voice àwọn kinní mẹ́sẹ̀jì kan jáde tí mo fi ṣe fídíò fún bọ̀bọ̀ kan tó lóun jẹ́ Kenny ní ìsọ̀lọ̀ something tí wọ́n ṣépè tán ṣe oríṣiríṣi ní ìráyè tí yín ni mo busy màá mú ẹ popularity yẹn kó tó wí kó tó fọ̀ ó ti di gbìrì ó ti sá lọ síbẹ̀ ó lọ ń kówó fún wọn kí ni èèyàn tẹ́ sá lọ bá kí ni 1 billion ẹ̀ lè fi èmi dára ṣe dára ló ń sọ̀rọ̀ lórí social media wọn ti bí èèyàn tó máa halẹ̀ mọ́ mi ìsì lè halẹ̀ mọ́ yàn kankan ìgbà tẹ́ wá sá lọ síbẹ̀ kí ló ti wá ṣẹlẹ̀ àtẹ̀yìn tẹ́ sá lọ bẹ̀ àtẹ̀yàn tẹ́lẹ̀ sábà máa pa yín papọ̀ máa fi yín nọra yín ẹ kó rí burúkú lọ ẹ̀yin aláyé rúnrún aláyé òfò ẹ bá ti ṣèbàjẹ́ tán ní kọ̀kọ̀ ẹ nífẹ̀ẹ́ kan máa sọ ní gbangba tán bá wá sọ ní gbangba ẹ máa sá kíjókíjó kiri ìbàjẹ́ tẹ́ ṣe ní kọ̀kọ̀ Ọlọ́run á sọ fún gbogbo yín ní gbangba gbogbo àwọn innocent tẹ́ fi ìyà jẹ pátápátá àwọn mẹ̀kúnnù tẹ́ rí pé wọ́n léèyàn ẹ̀jẹ̀ wá dìde tì yín I warned MC I warned you several times kó stop gbogbo àwọn bad act tó ń ṣe nígbà yẹn o gbọ́ ṣe ló tẹ́ṣán mọ́ ibi tó jájọ́ ẹ lójú dé òun lélẹ̀ báyìí ṣó ráyè ẹ ṣé orí ibi tó bá yí ara ẹ jẹ́dé ní ìwọ MC ìwọ ló dẹni tí òun lọ sí patí tí wọn olórin ò recognize ẹ mọ́ níwọ tó máa pé wàá gba patí mọ́ ní patí lọ́wọ́ ni ìwọ ló wá dẹni tán wọ́n fi ẹ́ pa ní bíbẹ̀ wọ́n recognize wọ́n ṣe kankan fún ẹ kò sẹ́nibọ̀dì tó hàn tí ẹ̀ mọ̀ bóyá ó wọlé ìwọ ló wá sá lọ sí kọ́nà ó jẹ́ ayé fàmílétè tuntun ó jẹ́ ṣàkàṣàkà ó jẹ́ báṣubàṣu ó rò ó pé ohun tó báyìí lọ́dún eégún lójú ayé ẹ wo bí tó dé wo bí tó hẹ́ndì ayé ẹ CMC kọ́nà MC kọ́nà pàtí lo hẹ́ndì ayé sí
níwọ tó jẹ́ pé ìwọ ni ẹ̀mí gbogbo pátí nílẹ̀ Yorùbá from gbogbo ẹ̀mí pátí wọn ò tí bí olórin tó máa ẹni ẹlẹ́ni ṣe pátí tó bá gbé olórin wá bẹ̀ wọn ò tí bí olórin yẹn re wàá wọ bẹ̀ kò ní pa celebrant tì kò má celebrant gan lásáré lọ bó lórí pé máa bá mi kì í máa bá mi recognize MC àtàwọn entourage jọjàre MC ibo ni ìkejì ẹ second in command ẹ wà no ṣé ò ní second bọ̀bọ̀ tí ìyàwó ẹ̀ taṣọ yẹn kí lorúkọ bọ̀bọ̀ yìí o tó dúdú tó kàmì yẹn ìyàwó ẹ̀ mo like ìyàwó ẹ̀ go máa ń taṣọ tẹjọ́ ń sora yín mú kiri everybody ti wá yẹra ẹ lọ́dọ̀ ẹ̀ orílẹ̀ ayé bó ṣe rí everybody ti yẹra lọ́dọ̀ ẹ̀ gbogbo ore tó ló ṣe ìwọ ló rò pé òun ṣoore yẹn gbà yẹn kó lè dí àwọn kankan fún ẹ I told you gbogbo ore tó rò pé òun ṣe yẹn kò ṣe náàdà kò kọjá iwájú ọ̀dọ̀ ẹ kò gbà torí ìkà tó ṣe ti pọ̀ ju ire lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ore tó ṣe kò dẹ̀ ń ṣe ore ìwọ ló rò pé ore ni kì í ṣe ore anyway tí di bá bàjẹ́ náà nǹkan tó nídìí ló ń dà ó ti kú àtàwọn ìyàwó ẹ̀ báyìí ẹ̀yin ìyàwó MC ẹ pẹ̀lẹ́ ẹ máa rán property yín ẹ ǹlẹ́ gbogbo ilé ìtẹ́ ti kójọ náà ẹ máa mú omi sí MC ó jẹ́ tẹ́rọ ara ẹ̀ pa bàálù tó ti fò ó ní wọ́n sì ń ṣẹ́jú sí fáfáfá ò kò sí nǹkan kan mọ́ lọ máa mú omi sí bóyá wàá kẹ́kọ̀ọ́ tó bá tún ní any other opportunity nílé ayé torí o ṣì young ìwọ tó dẹ̀ tí jẹ́ yàn kankan tó mú fẹ́ kó kẹ́kọ̀ọ́ nínú ìgbésí ayé MC fi ayé wọn kẹ́kọ̀ọ́ no long term ẹ kó sí lọ don't come for me bó bá come for me níbi comment section tó ló fẹ́ wá defend MC wá jẹ páànù ìyà má sì jẹ́ kí n rí kó kọ síbi comment section pé ṣé Yorùbá Nation lélẹ̀ I will block you àtijọ́ tí mo ti sọ̀rọ̀ Yorùbá Nation ẹ dìye òótọ́ ara Yorùbá Nation tèmi nìyẹn bí ó ṣe wù mí láti ṣe tèmi nìyẹn ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ dára àwọn fídíò tí mo bá gbé wá ó ní máa sọ fún mi kó máa kán nípa fún mi wípé tí mi bá ti sọ̀rọ̀ Yorùbá Nation mi gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan mọ́ lọ́wọ́ gbogbo speaker blogger tó wà káàkiri orílẹ̀-èdè àgbáláyé tó ṣé o ti réyàn kan tó jẹ́ wípé orí nǹkan ẹyọ kan ló ń dálé lórí ni kí ló dé ẹ fi mí lẹ̀ o ìwọ̀nba ẹ̀yin tẹ́ bá support dára mo dúpẹ́ lọ́wọ́ yín torí tó bá jẹ́ fans mi òtítọ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ mi àwọn fídíò tí bá gbé wá wàá farabalẹ̀ bá mi wò wàá support kò ní máa jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá Nation nìkan Yorùbá land I stand for Yorùbá land ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ìran Yorùbá ọmọ Yorùbá òun ló jẹ èmi dára lógún mo ti mọ ilẹ̀ Yorùbá kí n tó mọ organisation tó ń pè ní Yorùbá Nation àbí kò yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ṣe tèmi nìyẹn àti pẹ́tipẹ́ ni mo ti ń sọ fún ẹ I stand for Yorùbá land bá mi drop comment ẹ sábẹ́ fídíò yìí ìjó tilẹ̀ kẹ́kọ̀ọ́ nínú ìrìn àjò yìí láti ìjọ tó ti ń gbọ́ ọ̀rọ̀ yìí láti yọ ọdún yìí ìjó kẹ́kọ̀ọ́ kí ni ìwọ náà fi situation MC nínú fídíò yẹn kí ló fi pẹ̀lú ẹjọ́ tí Láwòrí sọ ó yá bá mi dá sí jẹ́ ká pàdé níbi comment section tó bá tí bá mi subscribe sórí YouTube channel kí ló ń ṣe bá mi subscribe now tó bá dọ́dọ̀ ẹ bá mi pín fídíò yìí kó dọ́dọ̀ MC kó dọ́dọ̀ Koko jẹ́ kó dọ́dọ̀ gbogbo wọn àníyín ẹ̀yin tó yẹ pé tẹ bá dé ìlú òyìnbó ẹ máa ń ṣe bí ẹ máa ń ṣọmọ jẹ́jẹ́ tẹ máa fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ̀yin ẹ ṣe làwùlàwù náà kán arrange yín ẹ bá ti dé Nàìjíríà tẹ dé Lagos tẹ wá sọra yín dọlọ́hun ọ bá ti sọ̀kalẹ̀ ní Muritala Muhammed airport lásán wọn á ti dọlọ́hun ẹ̀yin ní kíni ẹ kó ṣìlọ.